a bí olóyè Hubert Adédèjì Ògúndé ní ọjọ́ 10 oṣù keje ọdún 1916 ní ìlú kan tí a mọ̀ sí Ọ̀sọ̀sà ní ìpínlẹ̀ Ògùn. Ògúndé tí ó gbajúgbajà gẹ́gẹ́ bí adarí eré, òǹkọrin, òṣèré orí ìtàgé tó dáńtọ́ ní ìtàn ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé ó jẹ́ ọmọ Nàìjíríà àkọ́kọ́ tí ó dá ẹgbẹ́ òṣèré akọ́ṣẹ́mọṣẹ́ Professional Theatrical Company sílẹ̀ nígbà tí ó dá ẹgbẹ́ òṣèré The African Music Research Party sílẹ̀ ní ọdún 1945. ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ díẹ̀ lára iṣẹ́ Hubert Ògúndé. láàbù mẹ́jọ lálẹ́ tòní àròpin tènìyàn ẹni bá débẹ̀ ló lè sọ ìròyìn ògáàbùdúbà lọ́ọ̀dẹ àfijìrì ẹ má bọ̀ ní hòtẹ́ẹ̀lì kọjá ìdí ìrókò ẹ má bọ̀ bẹ́ẹ̀ ìròyìn ògáàbùdúbà. Olóyè Hubert Adédèjì Ògúndé kọ eré orí ìtàgé tí ó lé ní 50 tí ó sì máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn eré rẹ̀ ṣe ìgbéléwọ̀n ìṣèjọba àwọn adarí orílẹ̀-èdè yìí nígbà náà. ọ̀kan nínú irúfẹ́ eré bẹ́ẹ̀ ni a mọ̀ sí Yorùbá Ronú, tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé ó mú kí Ògúndé rí pípọ́n ojú olóyè Samuel Ládòkè Akíntọ́lá, ẹni tí í ṣe olóòtú ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà nígbà náà, tí ìjọba sì fi òfin de ẹgbẹ́ òṣèré Ògúndé fún odidi ọdún 2. àkọsílẹ̀ fi yé wa wípé iṣẹ́ ọlọ́pàá ni Hubert Ògúndé kọ́kọ́ ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ kí ó tó wá yan iṣẹ́ òṣèré orí ìtàgé láàyò. lára àwọn iṣẹ́ eré orí ìtàgé tí Ògúndé kọ ni a ti rí Àròpin tènìyàn, Òtítọ́ korò, Awo mímọ́, Yorùbá Ronú, Ire olókun, Màmá Èkó, Ogún parí, Ewé ńlá, Àyànmọ́, Onímọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkọsílẹ̀ fi yé wa wípé olóyè Hubert Adédèjì Ògúndé ní ìyàwó tó lé ní 10 àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ. ṣé wọ́n ní a kì í gbé àwòrán gẹ̀gẹ̀ ká má fọwọ́ rẹ̀ tì síbì kan? Hubert Ògúndé jáde láyé ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1990 ní ìlú London lẹ́ni ọdún 73 years.